Africa Content TV. Nigeria, our system more. Ẹ̀sọ́ àwọn bí ẹni bá system more. Nígbà tí ìgbẹ́ni nígbà bá ń so. Ṣùgbọ́n, àbáyé pé àwọn tó jẹ́ lídà wa nígbà yẹn wọ́n kò ní nira. October 1st, ìfẹ́ ọjọ́ kìíní oṣù kẹwàá October 1st o la máa ń ṣe láìsí gbòmìnira dáyé àpé 64 years ọmọ ọba ń jà àmì ayé náà. Nínú 64 years, ẹni tó bá tó 64, ẹni tó náwó, wọ́n tó ṣàfihàn tó náwó dáyé. 64 years, ẹni tó bá ti dàgbà jù ló máa kọ́kọ́ kú nínú wa. Ṣùgbọ́n nínú 64. Ìgbà ìsúfù mo ti ṣe 50 ìtọ́rẹ́sì. Ọdún tàà yóò dáwó. Nígbà 50 ọmọ bá ń jà tí mo ṣe. Èyí ní nọ́mbà 50 tí mo ṣe. Ìyá nínú Independence Day. Táà ti bà òmìnira. 64 years ago. Lásù. Mo ti mú 50 ọmọ bá ń jà àwọn kọ̀ọ̀kan, ìwọ kọ̀ọ̀kan. Àwọn dákì elépo. Ẹjọ́. Oní ẹ̀sìn lóní pátákó, ọlọ́run kò jòlò. Àlọ́ dà, ìyá tó dá sínú ẹ̀. Àlọ́. How many years? Let's show you 64 ìyálòtẹ̀. Ó ti pé 50 máa ń yàánú àlọ́. Nínú 64, ìgbà ìṣẹ́gun mọ́dún bá wà láhùn mọ́rí 50 níbẹ̀ ọ́. Ìṣirí 50 níbẹ̀. I was born in 1974 to 2024. In 50 years, ibẹ̀ ṣé mo parọ́ ní báàsì? 50 ọmọ bá ń jà ọba ṣe. Ẹ̀sọ́ fún mẹ́bò, òun ló kú lẹ́yìn o, òun lọ ṣe 50 tiẹ̀. Ẹ̀sọ́ fún gọ́ọ́sítà. Ẹ̀yin tó mọ̀ ní 50 mo kí i. Mo ti wà níjọ́ àwọn 50 bá ń so. Ìyẹn kọ́lá bá bí. Kí ló dé? Ọmọ Nàìjíríà tẹ̀lọ́gbọ̀n mi níra. Èrò ọkọ̀ mi ní gbó. Àwọn tí tó bẹ́ẹ̀ ká gbòmìnira. Ilé, mo dé South Africa. South Africa. Wọ́n bá sí tó wọn lówó tó wọn bá sí. Owó tó gbà lọ́wọ́ àwọn gẹ̀ẹ́sì.
ọmọ sọ̀tì ó dáyé tọ́ba ní girlfriend tọ́ba dé club obìnrin á rántí lọ́tọ̀ o ọkùnrin á rántí lọ́tọ̀ o ẹ lọ́kùn bẹ́ẹ̀ bí ẹ bá dé Zimbabwe bí ẹ bá fọmọ wọn bẹ̀ bí ẹ bá lọ sí club ọkùnrin á san wọn sí lọ́tọ̀ o ẹ lè sìn sọ́ọ̀ ní wọn. Obìnrin aṣọ wọn tí ẹ lọ́tọ̀ ọkùnrin aṣọ tí ẹ lọ́tọ̀ o mọ́mọ́ tún mi débẹ̀ ní báyìí. Ní Canada tó o bá fọ́mọ òyìnbó bí a bá dé club ó máa san wọ́n sí tiẹ̀ ìwọ gan wà san tí ẹ lọ́tọ̀ ni. Mo dé ní Dublin mo lọ kọrin mo dé ní Dublin máa sí. Ìbàtà ṣe é náà lọ sí club ọmọ òyìnbó ọ̀sán wọn lọ́tọ̀ ni máa sùn. Súnmọ́ ọmọ Nàìjíríà wọ́n máa ń fẹ́ràn àwọn akọrin. Kò ṣe pé torí bá alágbára o, bóyá lè gbá wọn lẹ́nu ìyẹn nìkan kọ́. Àwọn ṣiṣẹ́ ìwọ̀n ṣiṣẹ́ owó pọ́mọdé club. Tó bá ti san wọ́n sí, wàá tún bọ́ ọmọ pé kí ló fẹ́. Tó bá tún lọ́lé wà á tún fún lówó ni o. Kò kí n ṣẹlẹ̀ o láàpọ̀ ṣọ́rọ́ nífẹ̀. Olè ṣọ́rọ́ ni o. Ọmọ London ṣọ́rọ́ ni o. Súnmọ́ inú Nàìjíríà o ọmọ bá ń jà o ẹni tó bá ń jáde síta o. Ó ní fi máa ń wọ àwọn obìnrin wa. Bọ́mọ̀ ẹ̀dẹ̀ bá fi ní ṣàkó o. Mi ò ní bínú torí mo bímọ obìnrin mẹ́rin máa ń so àìsàn tó ní ìlú London ló ń gbé Jùmọ̀kẹ́ ọmọ mi ní Canada ló ń gbé àti lọ́bí dátú ní dé káńdì ìyẹn tó nínú ilé mi lè kó ìyẹn ní lẹ́bí. Tóbìnrin bá ṣe mi wọn kì í bínú. Ọmọ ẹ̀rẹ̀ ti ń bá dẹ̀lẹ́ tó bá mẹ́rẹ̀ ṣe o mo máa ń sanwó kan mo máa ń sanwó fún bá ń so. Tí bára mọ ẹlẹ́lẹ̀ tó kórè jẹ o àwọn míì ní lọ́kàn pé orí sí mọ̀ nǹkan ẹ̀ o bóyá rọ́ ni o kò kí ṣe òye èsìkò láńdẹ tó bá ní ìwọ̀n mọ̀ padà ó mọ̀ ọ́. Ibi tí ìlú Nàìjíríà dáadé ó dáyé. Tábà lọ club labroad. Even ní ìlú Dubai. Ẹ lọ bá àwọn dókítà o. Dókítà ń bẹ ní tòkó. Àbúrò kọ́rẹ́nsì ọmọ ọba ń jà ọmọ mi dáadáa. Ìyọ́dọ́gbò tó bá gbọ́mọ. Wọ́n sanwó ọmọ. Wọ́n sanwó sí ní London. Gbogbo tó bá dé London tó bá gbọ́mọ̀ àwọn òyìnbó wàá rántí fún ni. Adẹ̀ni lọ́kàn pé owó tí òun ń fẹ́ san náà ṣe máa ń tẹ́lẹ̀ wa kọ̀rẹ́nsì nílùú òyìnbó. Àwọn ọmọ òyìnbó fẹ́ràn Nàìjíríà kan. Òun tí mo fojú rí ni o. Ẹ pẹ́ kí ló máa sọ ìyẹn bá sùn. Ìlú Nàìjíríà dá púpọ̀ kan. Súnmọ́ àwọn Awólọ́wọ̀ Nnamdi Azikiwe tàbí nílẹ̀ Ìgbò náà tàbí Balógun Abasu Nnamdi Azikiwe ní Ìgbò tàbí Balógun àwọn Haúsá àwọn mẹ́tẹ̀ẹ̀ta Abasu kẹ́sà aládà ọ̀pọ̀ lásìkò òmìnira a ò bú wọn
wọ́n ṣe ṣùgbọ́n bàbá mistake lẹ ṣe. I'm sorry, bàbá mistake lẹ ṣe o. wọ́n ṣe kòkó ẹ̀wọ̀n prince jaburata. wọ́n ṣe òkó lọ́wọ́ ẹ̀ sì jẹ́ kó ṣe òkó tán. tó fi yẹ kọ́wọ́ sí máa tàn kàn ṣe prince jaburata. wọ́n fún ọ ní pọ́lísì o gbogbo nǹkan tá a máa ṣe o. kóòtù ẹ̀ tó yẹ kó sanwó orí tó sanwó orí ẹ wá sọ gbogbo wa ní kírímìnà máa ń so. ọmọ mi já irun kò sanwó orí rí. ìgbà tí mẹ́fà fi sàn ní 1998 wọ́n ní kí ló mú transparent wa wọ́n ní kí ló jẹ́ bẹ́ẹ̀ 1988 wà ń so tí kọ́kọ́rẹ́ ìlú ọba àṣẹ kírímìnà ni mí ní òsán táàtì wọ́n lọ bá àwọn púrọ́mọ́tà mi o wọ́n ní kí ló jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má pè mí ní tré bá ń so ó bá ń ṣẹlẹ̀ o kọ́rẹ́sì ni mo sọ nítorí pé gbogbo wa ní kírímìnà. gbogbo wa ní kírímìnà. ẹ fi bá lè kírímìnà. gbogbo wa ní kírímìnà. ọmọ ògbóró kírímìnà. gbogbo wa ní kírímìnà. gbogbo kírímìnà. gbogbo wa ní kírímìnà. àròsílẹ̀ mọ́ wa kírímìnà. gbogbo wa ní kírímìnà. èmi kankan kírímìnà. gbogbo wa ní kírímìnà. ọgọlọ́pàá kọ́. gbogbo wa ní kírímìnà. wọlọ́wọlọ́. gbogbo wa ní kírímìnà. àbá wẹ́wẹ́ bẹ́mọ̀. gbogbo wa ní kírímìnà. àwọn bá sọ kírímìnà. gbogbo wa ní kírímìnà. oge. gbogbo wa ní kírímìnà. alóńtẹ́tẹ̀ lọ́jà. gbogbo wa ní kírímìnà. mo mọ̀ pé wọ́n yọ táàsì lórí wa. tẹ́ ẹ bá lọ ra ọ̀pọ̀ onímọ̀ wọ́n yọ táàsì o. súnmọ́ ìwọ gángan ṣoṣo táàsì iṣẹ́ tó ń ṣe o. ẹni tó ní bottles a ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ ìṣọ́ṣọ́ táàsì wọ́n láwọn yọ táàsì orí wọn. ìgbà tó túnlá o làgbọ́ ẹ̀ débi sí àkìsọ́ táàsì nígbà kan bá sí. ọlọ́run yẹn sùnmù tó jẹ́mọ̀ ọ̀mí kankan o ló jẹ́ kí n mọ̀ pé dandan lówó rí mo lè sọ dàgbà so àdìsá má ní ìjàmì o tọ́kọ́là nínú àwọn wọ́n sọ táàsì wọ́n sọ táàsì o wọ́n mọ gbọ́pọ̀ bẹ́ẹ̀ bá ń so ẹjọ́ wọn dẹ̀kọ́ ẹjọ́ wọn tó gbòmìnira àti tó bẹ́ẹ̀ àti gbòmìnira gbogbo wa ní kírímìnà. gbogbo wa ní kírímìnà. ìjọba ló sọ wá ní kírímìnà. gbogbo wa ní kírímìnà. everybody kírímìnà. gbogbo wa ní kírímìnà. ẹ̀ṣọ́ yìí kú sẹ́ gbogbo wa ní kírímìnà. láwùjọ kírímìnà. gbogbo wa ní kírímìnà. wáìdì kírímìnà. gbogbo wa ní kírímìnà. àwọn bá wọ̀ ọ́ kírímìnà. gbogbo wa ní kírímìnà. ṣẹ̀rí kírímìnà. gbogbo wa ní kírímìnà. ọmọ ṣẹ̀rí kírímìnà. gbogbo wa ní kírímìnà. tẹ́lẹ̀bọ̀rọ̀ kírímìnà. gbogbo wa ní kírímìnà. àṣìlámọ́tà kírímìnà. gbogbo wa ní kírímìnà. lọ́dẹ̀ kírímìnà. gbogbo wa ní kírímìnà. àṣìlámọ́tà. àṣìlẹ̀ gbogbo wa ní kírímìnà. sẹ́ẹ̀sọ̀wò ni. àlọ́bìṣúlẹ̀ gbogbo wa ní kírímìnà. sẹ́ẹ̀sọ̀wò ni. ìyàwó ọlọ́jà gbogbo wa ní kírímìnà. àṣàwọ́tà sẹ́ẹ̀sọ̀wò ni. àbẹ̀mú tí ó ẹ̀ tọ́jọ́ pé lẹ́kọ̀ọ́ bá sanwó orí rí. I'll be 64 years. Àwọn tó gbòmìnira ọ̀hún. Tàbá Balóa. Nnamdi Azikiwe lọ́dọ̀ àwọn Ìgbò. Tàfà lọ́dọ̀ Haúsá. Bàbá wọn lọ o. Àti màmá Fẹlá. Ẹjẹ́ bọ́dẹ̀ mílíọ̀nù jẹ́. Kẹ̀sì ní mọ́lẹ́mọ́dún méjì ó tẹ́ mi lọ́rùn wọn. Tẹ́bá àti ìwọ̀n ọmọlé tán. Tọ́ bá ń bọ̀ ní kóòtù o. Wọ́n máa bá dé ìjòrí wọn. Wọ́n á bá dé ìjẹsẹ̀ wọn. Ọmọ bá délé. Tọ́ bá dé ìjẹ̀bá àlejò màá tí ó bọ̀ kọ́tọ́ pé ìpàdé. Àpò oníṣòrí rèé olókùnrin rèé. Mi ò ní ojú ọlọ́run àá. Ó ní sórí rẹ̀. Ẹni tó ń bá dé ìwọ̀n ojú ẹni.
aládé o olóòdì máa gbọ́ ọ̀gbẹ́ni máa bọ̀ ìyá ẹ̀ olórí burúkú yẹn àníṣe tó bá dá sí dẹ́ẹ̀tì ní mọ́tò tó bá so bá déètì mẹ́lẹ́sẹ̀ báwo ló ṣe máa rìn. Kò gbádùn rárá. Tọ́mọ̀ bọ̀ nínú kóòtù wọ́n lè fi wákàtí kan látinú mọ́tò. Kóòtù rìn ìdíwájú adájọ́. Wọ́n ti kó 5 billion jẹ àbí 20 billion àkútẹ̀ àbí 150 billion ọmọ ọba ajá ànákọ́jẹ́ àkútẹ̀. Àbí 150 billion àbí 500 billion. Owó dídí ìlú kan tọ́ba jáde nínú mọ́tò. Tọ́ba ní sí fúlágbádá, wọ́n máa ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlẹ́tàn, èèyàn 5 wọ́n á mú lápá kan. Èèyàn 9 wọ́n á mú lápá kan o. Wọ́n dẹ̀ ti prep. Wọ́n ti prep adájọ́. Wọ́n ti sọ fún lọ́yà. Lọ́yà a máa pé ẹlẹ́jọ́ mi ẹni pé gbogbo ẹni máa so. Wọ́n wá sọ fẹ́lẹ́jọ́ pé kó lọ sí bẹ́ẹ̀rẹ́s kó lọ sí ní oṣù méjì o. Àwa audience láàrin oṣù méjì a máa gbà pé sórí ìbá so. Gbogbo wa ni kírímínà. Gbogbo wa ni kírímínà. Olóòrè kírímínà. Gbogbo wa ni kírímínà. Èmi gbọ́dọ̀ kírímínà. Gbogbo wa ni kírímínà. You're a criminal. Gbogbo wa ni criminal. Everybody is criminal. Gbogbo wa ni criminal. Àti criminal. Gbogbo wa ni criminal. Ẹ̀yin jẹ́ wà lóko criminal. Gbogbo wa ni criminal. Ẹ̀yin obìnrin criminal. Gbogbo wa ni criminal. Gbogbo ọkùnrin criminal. Gbogbo wa ni criminal. Mi ò dẹ̀ bá wọn wí. Mi ò dẹ̀ bá wọn wí. Kò sẹ́ni tó máa lówó tí ò ní gbé o. Ẹni mọ́ nígbà kan. Olójó ejò gbóòmì o ìmọ̀lẹ́ sí gbọ́rí ṣéjò máa ń gbóòmì ni ẹ̀yọ́ máa Nàìjíríà ọ̀hún ẹ̀rọ. Àwọn tarí jẹ tarí mu o tó bá rẹ́ni dára ni o bọ́lá sí ìwàásù fún ara nìyẹn máa ń lo àdèrèbú Tinubu torí táwọn kan bá bu lónìí àwọn kan á yin bàbá lọ́la o. Wọ́n lọ tó bá nílẹ̀ ẹ̀ ló ṣe. Ókè, gbogbo wa ni kírímínà. Gbogbo wa ni kírímínà. Gbogbo wa ni kírímínà. Kírímínà. Gbogbo wa ni kírímínà. Àwọn your governors kírímínà. Gbogbo wa ni kírímínà. Honourables kírímínà. Gbogbo wa ni kírímínà. Senators kírímínà. Gbogbo wa ni kírímínà. Àwọn olùdìbò kírímínà. Gbogbo wa ni kírímínà. Ìwọ tó bá gba 10,000. Kó tó dìbò, o ti tọjọ́ ọ̀la nìyẹn. Ó wá sọ pé ìyá náà jẹ́ kírímínà o, bàbá lára ní ìyá kírímínà. Ó tí mo fojú rí ni. Mo súnmọ́ àwọn olóṣèlú máa máa zo, wọn kì í jẹ́ olóṣèlú o. Ọmọ mi lọ́nà ọlọ́mù tó dìbò. Bọ́ọ̀mù ẹni bá dẹ̀ ṣoṣèlú, tó fẹ́ sórí ìró. Mo gbọ́dọ̀ fún ní support. Ọlọ́fàá. Ẹyọ mi kú ọba àzọ, wọ́n fi yọ olóṣèlú bá àzọ. Ọ̀nà ọlọ́pù yóò súnmù yóò, ọ̀rẹ́ kéèsà, olú olóṣèlú o. Ẹni ò fi ṣe olóṣèlú torí gbogbo yìí ní kí. Gbogbo wa ni kírímínà. Ẹgbọ́ gbogbo wa ni kírímínà. Gbogbo wa ni kírímínà. Gbogbo wa ni kírímínà. Ẹ̀yin ọmọ tó kírímínà. Gbogbo wa ni kírímínà. Àǹtí. Ìyá kírímínà. Gbogbo wa ni kírímínà. Ẹ̀yin náà kírímínà. Gbogbo wa ni kírímínà. Ọ̀gá olórí kírímínà. Gbogbo wa ni kírímínà. Gbogbo nínú kírímínà. Gbogbo wa ni kírímínà. Yìí ṣe ànàbò kírímínà. Gbogbo wa ni kírímínà. Yàrá olóko kòkó. Gbogbo wa ni kírímínà. Ìbẹ̀ olóko à. Gbogbo wa ni kírímínà. Ẹ̀jẹ̀. Ta ló náwó ẹ̀? Ta ló náwó bẹ̀ kó o ṣe kírímínà? Ìwọ bí Ọlábàjò. Ìwọ ọmọ mi tó jẹ́ pé wọ́n jọ bí wa aládùúgbò àbọ̀ òṣèré mọ́tò ní wọ́n gba ọ̀gá kírímínà ṣé kí sọ bóyá lọ ni. Àwọn tó
àwọn olóyè kan àwọn dókítà ò náwó bó o ṣe fi pè wọ́n ìwọ́n tẹ́lẹ̀ pé àbáṣe yìí ìlú ọwọ́ wò nìyẹn. Ìbò láàjọ ọ̀gbẹ́ni bẹ́ẹ̀dù ìwọ́n kan lọ́ta kírímínà gbogbo kọ̀kọ̀ ìwọ́n mọ̀ ta. Ọmọ ta ni ó mọ̀ fúrẹ́ṣì ní adọ́ wọ́n mọ̀ tó ti mọ owó lórí títì. Ṣé kí n bẹ́ẹ̀ ni? Ìwọ́n àwọn doctors àwọn ọmọ Amẹ́ríkà àwọn alájà àrùn wọn ọ̀nà ìwọ́n náà wọ́n bẹ́ẹ̀dù. Má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ọ̀rọ̀ ọmọ Nàìjíríà at 64 ni mo ń sọ. Àdúgbò ẹ̀pá ẹgbẹ́ 64. Súnmọ́ bóyá kẹ́hìn ti gba ìjọba 64 máa ń so. Ó ti ẹ̀ka jẹ́ ọdún tó yẹ ká máa ṣe lónìí. Tọ́lá lè bí ìmísàyè òyìnbó wọn ò ní ní báyìí máa ń so. Kẹ́hìn ẹ̀gbá ní 80s, 81, 82, 83, 84, 85, 86, 87, 88 or 90. Èmi ò lè pa wá. Ẹ gbàjọba fúnra yìí ni ẹ̀yin àgbà ayé. Àkútúkú yìí ọlọ́nà rẹ̀ fìyà jẹ wá dáyé. Ẹ wá bá wọn tó wà níbẹ̀ ọ́. Ẹjọ́ wọn kọ́. Ẹ̀yin lẹ́gbọ̀n mi dá ẹ̀rẹ̀ tí tó bẹ́ẹ̀. Ẹ má wọlé àwọn náà bá wà báyìí. Sábà ti pé bí wọ́n 30 years sábà báyìí ní. Because mo fi pé ẹ̀rẹ́ sí fáwọn àti ẹ̀rẹ́ sí ní àdìjọ náà. Ọlọ́run dá fún yín. Ọlọ́run máa dá fún yín. Ẹ má wọ̀rí. Àwọn olórí tá fẹ́ kọ jù lẹ́yìn ká máa fún yín lò. Alhaji Sikiru Ayinde Barrister wọ́n kọ wọ́n sọ Nàìjíríà. General Kollington wọ́n kọ. Alhaji Wasiu Ayinde Kéwà wọ́n kọ kí la tún fẹ́ kọ. Lẹ́yìn ká máa fi ìwèrè pàṣẹ fún yín. Ẹ má wọ̀rí. Ẹ má wọ̀rí. Ebi pàjà ní o, ẹnu ọtí. Arákùnrin o. Ẹ wo ní báyìí, ìyá ẹ̀ pẹ̀lú ojoojúmọ́ kò lọ́wọ́ fún màmá àbò òsì lásù tó lọ́wọ́ fún ìyá. Ebi pa. Lásù, ó jáyé kiri yóò jáyé. Ó jáyé kiri yóò jáyé. Ó jáyé kiri yóò ṣe yàrá yòlò yàrá. Ìyá ń jẹ màmá yá múlẹ̀. Ọmọ wa dọmọ ọlọ́mọ ìyàwó ni ìyàwó ní àwọn sísù ọkọ wa dọkọ lọkọ ayádára ayá bá a so ohun tó lámì lójú ní pé mo ti dèlò òyìnbó mo rí bó ṣe ń ṣe ní bàbá sí. Ó tí gómìnà ọ̀hún tó bá jẹ́ làwọn aráàlú máa jẹ́ ó jẹ́ ló ṣíptù ìyẹn ní London. Tó bá dénú London máa so tó bá dénú lè wèrè ó máa bọ́ jẹ wèrè. Ṣé wèrè? Ó jọ. Tó bá dénú ní akúṣẹ̀ tó jẹ ló pọ̀ jù ṣé rán ni. Aláwo tó bá délé yàn ní London wàá jẹran wàá jẹ ẹja olóòrè ṣé rán ni máa so. Ohun tó ń ṣẹlẹ̀ sí wa. Òtítọ́ là á kó 64 years. Ọmọ kó bá ń sìn yẹn ṣàánú wa. Bóyá ẹ̀dẹ̀dẹ̀ àpadà sọ lórí ìbò. Kò tí ì jù ìbọ̀sà kò yé wa. Kò yé wa o. Ní president bí bá ti débẹ̀ epo tó lè di 2000. Ìgbọ́n mi tó ń lọ láyé yáàjú àmọ́ ìtara. Láyé Jonathan ọmọ ìtara, láyé Buhari náà ọmọ ìtara, ayé bàbá wa sí lélẹ̀. Nàìjíríà inú mi kò kó ní bàjẹ́ lórí mi. Lọ́wọ́ bàjẹ́ lára mi àti lọ́wọ́ ẹ̀ o. Yorùbá Ìgbò pẹ̀lú Haúsá. Nàìjíríà inú mi o kó ní bàjẹ́ lórí mi. Lọ́wọ́ bàjẹ́ lára Yorùbá Ìgbò pẹ̀lú Haúsá.
ọ̀rọ̀ Nàìjíríà bàbá mẹ́nu lè àlè sọ́tọ̀ ẹ jẹ́ ká máa jó ká máa yan Ọlọ́run lógo àbí Nàìjíríà lò. ẹni tó bá dènà dè ní Jésù ti dènà dé labalábá tó bá dènà rẹ̀ kú.